ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé, ọ̀dẹ̀ ọ̀dà bí. Etí tẹ́ ẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ojú tẹ́ ẹ̀ fi ń wò mí, ojú yín ò ní fọ́. Ẹni rógun gbóná nú ilé yìí o, ayé wa o. A ti jáde ìpadà wọlé wa, àní bá òkú ọmọ nílé, àní bòkú ọkọ, àsìní bòkú aya. Ọyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan tá a fi lé ẹ̀mí òkùnkùn jáde àbí ọwọ́ burúkú nínú ara tá a fi lé dànù. Ẹ rí ewé kan bẹ, wọ́n pè ní ewé abíríkolo. Ẹ gbọ́, ewé abíríkolo. Ẹ lọ wá ewé náà jọ pọ̀. Ẹgbẹ̀jọ ẹjọ́ jẹ́ tútù rẹ̀. Ewé ẹyẹ ọ̀bà, òun náà là á pè ní afẹ́lóru, òun náà ní jáde òfòlé. Àìdán onígun, ẹ lè wá bíi mẹ́fà, ẹ gé sí méjì méjì méjì, ẹ kó sínú kòkò. Ìbáà jẹ́ apẹ onírin, ìbáà jẹ́ alámọ̀, ẹ kó sí. Èpo ọ̀bọ̀lẹ́ fi tẹ́lẹ̀, ẹ kó àìdán lé lórí. Ewé abíríkolo yọ wà lókè. Ẹ wá ẹsẹ̀ wá lọ to ewé àjẹ́ ọ̀bàlẹ́, òun ni wà lókè téńté, ògún pé. Tí a bá ṣàkíyèsí pé ara òun máa ṣe bákan bákan, àbá bá rí i pé bí àlùjọ̀nnú kọlù èèyàn, bẹ́ẹ̀ nìyẹn ti ń ṣe ọ̀tẹ̀ wa lọ́rùn, ẹ lọ ṣe àgbo yìí fún un. Ẹ wá ṣe èyí tó hó dáadáa. Mo rántí bí bàbá mi ti wí, a ní ẹ má jẹ́ kí iná yẹ̀ nídìí ẹ̀ o. Wọ́n ní bàbá kí ló dé tẹ́ fi ní iná ò gbọdọ̀ yẹ̀ nídìí ẹ̀, wọ́n ní kó fi lè jiná dáadáa ni. A ṣe àgbo yìí yóò hó kọ̀tọ̀kọ̀tọ̀ dáadáa. Ẹ da àgbo yìí ní gbígbóná, ẹ dà á sínú òkè. Ẹ jẹ́ kẹ́ni yìí kó bọ́ra sílẹ̀, kó fin sára, kó fin àgbo yìí, kó fi bóra, kó má sí nǹkan kan lára rẹ̀, kó faṣọ bóra mọ́. Kó lò tó bí 30 ìṣẹ́jú àti ìṣẹ́jú 5 táwọn onígẹ̀ẹ́sì pè ní 35 minutes. Tí ogún burúkú bá ti jáde lára ẹ̀, òun fúnra ẹ̀ yóò fẹ̀nu ara ẹ̀ sọ bára rẹ̀ ti rí. Ẹ̀mí aburú yóò jáde lára rẹ̀. À lò fọmọdé, à lò fágbálá. Kódà ọmọ òkókó tá a bá ṣẹ̀ṣẹ̀ bí, a máa fi àgbo yìí wẹ̀. Wá gbọ́ o, ìwọ tó jẹ́ pé Ọlọ́run ò pé kẹ́mikẹ́mi àbọ̀wọ́ burúkú kọ́ wà lára rẹ̀, a máa ṣe àgbo yìí, a máa fi wẹ̀. A máa ṣe, a máa fi wẹ̀. Èyí làwọn àgbàlagbà a máa ṣe fún ni. Lọ́mọ tó bá wálé, bóyá ó dé láti Èkó ni wọ́n ní, Àjọkẹ́ bọ́yìn, ọ̀yá bọ́ sí ọ̀dẹ̀dẹ̀, ọ̀yá máa fin. Òun ò ní mọ wọ́n ní kóhun òfin. Wọn mọ̀ pé wọ́n tún bá lé ẹ̀mí burúkú dànù ni. Ẹ̀mí tí ò jí orí ṣe, tí ẹ bá lò, gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. A kì í bá a mọ̀ torí ọdún ń parí lọ. Ọdún ń parí lọ. Oṣù kẹsàn-án la ṣe wà nínú ẹ̀ yìí. Ayé ó béèrè kílẹ̀ mú bọ̀ láti ìlú èbó. Ayé ó béèrè kílẹ̀ mú bọ̀ láti Gabon. Wọ́n béèrè kílẹ̀ mú bọ̀ láti Germany, Almanya. Ẹ̀yin ará London wọ́n béèrè kílẹ̀ gbèsè kó lè ríbi tọ́kaari. Ẹ ṣiṣẹ́ yìí. Ìkọ́sẹ́ kan wá ń bọ̀ lọ́nà fún special fún iṣẹ́ ìparí ọdún. Ohun kan náà lẹ́ lò wọ inú ọdún tuntun. Iṣẹ́ yìí jẹ́ lákọlábo. Ẹ gbọ́, iṣẹ́ yìí jẹ́ lákọlábo. Àìmọye bí lẹ́lòmíì ti fara kókòkókò tó bá lo iṣẹ́ yìí, ó rà àánú gbà. Ẹ bá iṣẹ́ yìí ní
Òṣogbo. Ẹ bá iṣẹ́ yìí ní ẹ bá ní Kòtónú ní Dégàkàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè Benin, tẹ́ bá ti dé Kòtè Carrefour Dégàkàn, ibi Túndé ti ń ta motors, lẹ́yìn ọjà Dégàkàn, ẹlẹ́yìn ń lọ síbi pàṣẹnẹ̀rí tó wà ńbẹ̀. Họ̀ǹtògbó tó wà lára pàṣẹnẹ̀rí yìí, ibẹ̀ ní kẹ́ wọ̀. Ẹ bá ń bẹ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni ẹ bá ń bẹ̀. Ẹ̀yin tẹ́ fò ka Ìdènà Ẹlẹ́yẹ, wọ́n bá fi nǹkan sóúnjẹ tí ó bàjẹ́, tí ó dànù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ra òka yìí, àwọn èèyàn ń pè mí ní ìdákọ́ńkọ́, wọ́n sì ń sọ àpẹẹrẹ tí wọ́n rí, tí wọ́n fi ìjẹ́rìí tí wọ́n fi hàn. Lórílẹ̀-èdè Benin, òka yìí àtà ní àpò 5 sẹ́fà, ṣùgbọ́n èyí tó jẹ́ títí anti-poison yìí, àpò 10 sẹ́fà ni látà níbẹ̀. Price wọn ò papọ̀ mọ́ tẹni tó wà ní Nàìjíríà. Òka tó ti tún wá wà lẹ́ẹ̀ báyìí là ń pè ní òka ìyọ́nú. Orin gbọ́ngbọ́n pọ̀ o, orin gbọ́ngbọ́n pọ̀, orin gbọ́ngbọ́n pọ̀. Oríṣiríṣi nǹkan tẹ́ bá béèrè fún ní nǹkan tí máyé ẹni rọrùn, ẹ kàn sí wa lórílẹ̀-èdè Benin. Ẹ̀yin tẹ́ sì jẹ́ pé Nàìjíríà náà ni, ẹ kàn sí wa. Bí tẹ́ ẹ ti rí, a ṣàlàyé ẹ̀ fún yín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. +2348032983298 +2348032983298 +2348133155111 +2348133155111. Ẹ jẹ́ fún nọ́mbà orílẹ̀-èdè Benin kan, +22954651928 +22954651928. Gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ wá ṣẹ́ káàkiri jákèjádò gbogbo àgbáńláyé, ọ̀pọ̀lọpọ̀ ti gba iṣẹ́ rẹ̀ o. Àwọn tó kù ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì lọ́hùn, bóyá bíi London àti Amẹ́ríkà ni, à ń pe nọ́mbà àwọn kan, wọn ò sí online, àmọ́ ohun tó fà á o. Ẹ gbìyànjú, ẹ bá wa sọ̀rọ̀ kẹ́ gba iṣẹ́ yín lásìkò. A dára fún wa o, yóò yẹ wá o, kò ní yẹ ẹlẹ́ o. Ire o, ire o, ire kàbìtì kàbìtì kó máa yálé wa o. Ó dàbọ̀.